ìjọba nínú. Kò ń ṣe nǹkan tó máa dùn mọ́ àwa tẹ̀ fi sípò tá à ń darí yín tọ́lọ́run lò kò ṣe nǹkan tó dùn mọ́ àánú. Ṣùgbọ́n tá a bá wò ó ní ọ̀rọ̀ méjì mẹ́ta tó ti sọ sílẹ̀ lẹ́yìn náà ẹ rí i pé àfọwọ́fà wa ló wà ní gbogbo ẹ̀, àfọwọ́fà wa ló wà ní gbogbo ẹ̀, àtẹ̀yìnmá nífẹ̀ẹ́ ara tó ètò ìbò ń pè ní collateral damage ló wà tó tún ṣẹlẹ̀ yìí. Báwo lèèyàn ṣe máa ní petrol àti generator tó ń ṣiṣẹ́ tó dẹ̀ ń rọ́ sí lórí 4th floor? Wọ́n ló wá ṣẹlẹ̀, wọ́n tún wá ń jù sínú ilé ẹlòmíì, wọ́n ń jù ságùrù ẹlòmíì. Ṣé àwárí báyìí sìn? Wẹ́ ó ti wá débẹ̀ o, ó ti wá débẹ̀ gan-an náà sìn pé ìjọba wọn láti wá lo gbogbo agbára àti ipá tó ní láti rí i pé iṣẹ́ tó yẹ káwa máa ṣe is to protect life and property, and we will not shy away from that responsibility. And what that means is that we are going to step on everybody's toes to be able to do the right thing. We will step on as many toes as possible. We're coming back. We're going to take down several buildings. We're going to take down all those attachments. All these extensions that you are doing, totally unacceptable. LAPCA ni o, fiscal planning ni o, ilé taba ti rí pé kò gba due approval. Ẹ̀kọ́ gbẹ́lẹ́gùn developer tọkọ ṣe ṣòro bá wọn ti gbé sókè mẹ́rin, òkè mẹ́ta, òkè márùn-ún. This will stop. Kò dìgbà dábàá para wa kó tó di pé à ń bára wí. Gbogbo ọjà náà tá à ń sa pé gbogbo ilé ti sọ di ọjà, gbogbo ilé ti sọ di store. Ẹlòmíì ilé ẹ̀ ń jó, káyọ̀ wọlé ó jáde kí ló lọ gbé pure water ló wà bẹ́ẹ̀ tó fẹ́ save. Adúpẹ́ Ọlọ́run pé eléyìí tó ṣẹlẹ̀ yìí kò mẹ́mi lọ, wọ́n property tó mú lọ oní ètò jẹ́ ṣàtìrísìn tó ọjà tajì ìyọlọ́jà wọn lẹ̀ tún ní yín tó wọn ní gbogbo yín níṣẹ́ lẹ́ ń dùn lẹ́ ń bára yín dùn lẹ́ ń bára yín dùn lẹ́ bára yín sòótọ́ lẹ́ ń bára yín dùn lẹ́ bára yín sòótọ́. Gbogbo ẹ̀ náà ló ti jáde yìí because tẹ́ ẹ bá jẹ́ káwọn ìjọba kan wọlé kán lè ṣiṣẹ́ wọn òun náà ni. So a máa ti o a dẹ̀ máa wá comply full compliance ni tọ́jà bá ṣe tà á fún ilẹ̀ pẹ̀lú farm á fún ilẹ̀ ká lọ gbé oúnjẹ tá a máa jẹ kò ń ṣe dandan o nísìnyí gbogbo ẹ̀ ojú ẹgbẹ́ ti ṣí gbogbo àná ti rí i pé nǹkan tá à ń lé káàkiri pé kinní kan ìjọ kan nǹkan tá à ń mọ́ pa tá à ń mọ́wọ́ tá à ń mẹsẹ̀ ẹlòmíì lè ba àbàjẹ́ so àwọn ò ní gbà o ṣùgbọ́n nítorí pé ìjọba tún wà láti mú ìdẹ̀rùn wá aráàlú àní fi dá yín bó ṣe nǹkan orí tó máa jẹ́ kí kọ́ wá ṣe audit wọ́n máa ṣe audit nǹkan tó yìnbọn pè ní audit pé wọ́n máa kọ gbogbo àyẹ̀wò ṣọ́ọ̀bù mélòó ni àwọn wo ló wà bẹ́ẹ̀ tó bá dẹ̀ nǹkan ẹ̀ tún kúrọ́ tó bá jẹ́ ṣọ́ọ̀bù kan ní ṣọ́ọ̀bù mẹ́wàá ni òótọ́ mo sọ ṣọ́ọ̀bù tó wà bẹ́ẹ̀ àwọn wo ló ní ṣọ́ọ̀bù àwọn wo ló ní ilé kí náà ń tà bẹ́ẹ̀ ìyẹn lo òyìnbó pè ní audit tá náà máa ṣe tá bá wá ṣe tán nǹkan tá a bá lérò pé ó yẹ kákí náwó sí àṣẹ bíjọba àṣẹ ṣùgbọ́n kẹ́ jọ nítorí Ọlọ́run tó bá ti wá gbogbo lẹ́yìn la mọ̀ báwo ló ṣe rí kí lẹ wí àwọn tó ní ṣọ́ọ̀bù là ń sọ o àwọn tó bá dẹ́ pé àwọn tó dẹ̀ ń gbé ilé náà jẹ́ pé woman palọ̀ tó jẹ́ ẹ lè sọ pé yàrá kan èèyàn mẹ́fà ló ń gbé bẹ̀ irọ́ o
wọ́n ní store lẹ́bi gbogbo ẹ̀ ṣe so èyí tó bá yẹ ká ṣe ní díẹ̀ ní tìjọba àtúnṣe o ṣe mọ̀ pé tílé bá ti jó tó yẹ pé nǹkan báyìí àwọn ilẹ̀ àwa la máa jókòó la máa mọ nǹkan dára fi ṣe so kò ń ṣe wàhálà rárá o kó kákó lọ mọmi sùúrù ni Ọlọ́run yìí fún yín lẹ́mìí ẹ̀mí lójú tẹ́mi bá dẹ̀ wà kò sí nǹkan tó lè lọ tí ò ṣe dá padà a ti ẹ̀tẹ̀ tún pàwọ̀ ẹ̀tọ́ ká fi àdúrà ká fi káwọ́ ẹ̀ ní pé irú nǹkan báyìí yìí tó ṣe gbọdọ̀ ṣẹlẹ̀ mọ́ ni pé a gbọ́dọ̀ tún ara mú àpapọ̀ sòótọ́ ọ̀rọ̀ àsìkò tá a tún wà yìí gan gbọ́dọ̀ yẹn gan ó tún le gan sí adẹ́sọ́ ǹjẹ́ òjò gbogbo òrùn yẹn náà ló ṣe kí nítorí ìgbọ́n pè ní climate change kò tá à ń rí náà nìyẹn ó kù tí yín lọ́wọ́ o Ọlọ́run á fún yín ṣe o àwa bí ìjọba àdúró tì yín o àwa ṣe ètò ẹ̀ka ṣe àádẹ́mú ọ̀hún wá ṣùgbọ́n látọ̀la lọ wọ́n máa ṣe audit right round àwọn tó bá kù tó yẹ pé ilé yẹn ò dúró ó máa lọ́lẹ̀ o wọ́n máa set up committee tó máa lọ sí ilé àti shop tó máa mọ̀ wọ́n tá a máa lè kọ orúkọ sílẹ̀ tá a bá ṣe gbogbo yẹn tán ìtọ́ bá yẹ ká ṣe àṣẹ ẹ̀fún ní àdúgbò àní fi sílẹ̀ support tó bá yẹ ká fún yín àfún yín nítorí ọlọ́mọ yẹn ké olóògbé gbogbo abáyọ̀ ni nígbà tí nǹkan ṣẹlẹ̀ tó dẹ̀